yóò wu ní bẹ́ẹ̀ wé láwàní yóò wu ní bẹ́ẹ̀ fi tẹ̀sùbá sọ́wọ́ yóò wu ní bẹ́ẹ̀ lòókà yóò wu ní bẹ́ẹ̀ lágó yóò wu ní bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ tó wá ẹ̀rín wọn tó wá ní gbogbo ẹ̀rí kàtó. jàmánu níwájú ìmọ̀tìlú ògùn wọláde. bàbá wa làbẹ́ẹ̀kà bí gbogbo ẹ̀ ti wá dáa tí wọ́n mọ̀ òun ní bẹ́ẹ̀ lọ kàlífà wa ni. wọláde. kí láǹfààní agbádá wèrè tó ń gbé tó ń wọ̀ kí tọkàn rẹ̀ ọ̀tá. kí láǹfààní láwà ní ìwèrè òsì tó ń lò káàkiri táwa tọkàn rẹ̀ ta ni pé kọ̀dà. gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún kàlífà wa lábàtì ọlọ́run mẹ́jọ oore náà parí. Amina ya Allah. ẹ̀rí bẹ́ẹ̀ ti sàmì jákujáku. Amina ya Allah. ẹ̀yin olóyè mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. dúpẹ́ dáadáa. Alhamdulillah. oyè tẹ́ jẹ́ lọ́dọ̀ kàlífà wa lábàtì kìí ṣe oyè tí wọ́n fẹ́ fi kówó jọ ẹ̀ṣiṣẹ́ ni. torí kìí ṣe àwọn àdìfà tiwa yìí wọ́n yàtọ̀ sáwọn àfà àti ha oyè torí kí wọ́n lè rówó. wọ́n yàtọ̀ sáwọn kàlífà tí wọ́n há wọ́ọ̀dù torí kí wọ́n lè rówó. iṣẹ́ lè ṣe náà fi dá yín lọ́lá. bí wọ́n ti wá fi dá yín lọ́lá yẹn ó ti rí bẹ́ẹ̀ fáwọn sábẹ́ fáwọn aṣáájú náà síwájú. tá a bá ń ka kọ̀sá ìdù wa èyí tí ń sọ pé ya Ababakari wa ya Faruq ya Sayyidi Uthman nusadati lewara. Allah. Ti sọ̀rọ̀ lónìí pẹ̀lú ọ̀pọ̀ Ababakiri wa ya Faruq ya Sayyidi Uthman nusadati lewara. Allah ni kò sí ká يا حيني هيدا. فما سيدنا عثمان يا أبا بكر ويا فاروق يا أتي أبو بكر سيدنا أبو بكر أتي عثمان أتي علي أتي داني أتي عمر أودوا أتي سبلون سيولون يا أبا بكر ويا فاروق يا سيدي عثمان Usmanu kai àwọn sàábé tí wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ fún sí Ọlọ́run bẹ́ẹ̀ olóyè náà ti fi ẹ̀mí ilẹ̀ fún bàbá àbàtì àná. Yà Abá Bákírì wà yà Fárúkù yá. Wọ́n fi ọkùnrin kan ní Rúmọ́tà ní Mẹ́dínà. Ó ní kànga ó ní odò kan wọ́n máa pè é ní Bírùrù Mẹ́ta. Bírùrù Mẹ́ta. Odò náà kù háyà púpọ̀ ní Mẹ́dínà. Ẹ̀yin ìyá wa ẹ dákun ẹgbọ́n tí mo fẹ́ wí láàrin ìṣẹ́jú méjì. Yà Bákírì wà yà Fárúkù yá. Sayyidi Uthman Sadati al-Wara. Odò yìí Yẹ̀wúdí lónìí a máa wá ta ní ọ̀wọ́n fún gbogbo àwọn mùsùlùmí. Àwọn mùsùlùmí ìjọ náà Yẹ̀wúdí táǹpẹ̀ ní Bírùrù Mẹ́ta
tó ní odò Orúmọ yìí a máa ta odò yìí a máa ta omi inú ẹ̀ a máa ta fáwọn mùsùlùmí lọ́wọ́ àwọn mùsùlùmí gbọ́dọ̀ sì ni wọn ò lówó ibi tí odò yìí tó ní àlùbáríkà dé gbogbo odò tí ń bẹ ní Madina nígbà náà subhanallah tani rojọ́ wa. Ya Aba Bakri wa ya Faruq ya Sayyidi Uthmanu Sadati al-wara. Bàbá wa Ṣàmásì odò náà bu háyà púpọ̀ Yahudi yà máa wá ta lọ́wọ́ fáwọn mùsùlùmí àwọn mùsùlùmí kò rówó tún ìrà kí ni yẹ wá ba nàbí nínú jẹ́ Onsela Muhammadu sallallahu alayhi wa sallam. Kí ni yẹ bà wá nínú jẹ́ débi wípé kárí ó ṣe ọlọ́run wọ́n fi sọ pé máa yẹ ṣẹ̀rí ìpínlẹ̀ mẹ́ta fàyẹ̀kúlù dálíwù fi há kálílá ìlú mùsùlùmí. Ọlọ́run bí n bá rẹ́ni tí ó ra odò yìí omi yìí fún àwa mùsùlùmí tó já sí wípé igbá tí ó padà máa wọnú odò dáwì igbá àwa mùsùlùmí ni. Ya Aba Bakri wa ya Faruq ya Sayyidi Uthmanu Sadati al-wara inna wabita al-hajj fadija wa ma inna la illa raja'il muqara. Ànábì wí tí wọ́n àdúrà tó ń ṣe Ọlọ́run bá ṣe tààrà sòṣèyí ọ̀dọ̀ Ọlọ́run ní ìmọ̀ lọ. Ya Aba Bakri. Gbogbo odò tí ń bẹ ní Madina ó bẹ pátápátá tí ò sódò kankan odò Orúmọ yìí nìkan ló ṣẹ́kù ní òbẹ. Ya Aba Bakri. Òun ní Sayyidina Usmanu ni wọ́n gbọ́ kó ṣe Ọlọ́run ní ẹni tó bá ra odò yìí ní Madina tó wá padà já sí pé igbá mùsùlùmí ni wọ́n máa fi pọ̀ mí ń bẹ̀. Àwọn ọmọ tó lè tó Usmanu ní tí wọ́n gbọ́ nù Sayyidina Usmanu wọ́n wá kó owó jáde wọ́n lọ ọ̀dọ̀ Orúmọ dà wọ́n ní Orúmọ odò rẹ̀ yìí ó wù wá púpọ̀ kó o ní afẹ́ rà Orúmọ nípa rẹ̀ ọ̀ka Usmanu ní àtọ́lẹ́nu kọ̀mọ́ kó ní ìdí odò kò tọ́lẹ́nu kọ̀mọ́ kó ní ìdí odò bó ti lè wò kí kọ̀mọ́ ó tóbi tó ṣe bá wọ ni bó ti lè wò kí ìgbé ó kéré tó ṣe bẹ́ẹ̀ rán ni káwa atọ́lẹ́nu awọ kó ní ẹran odò. Ya Aba Bakri wa ya Faruq ya Sayyidi Uthmanu Sadati al-wara. Èló wọn tà yà já tá a kọ́ lọ́wọ́ dọ̀mọ rẹ̀ sí. Èló ni. Láfi ní káwọn àfọ kọ́ farabalẹ̀ lásìkò tá a wà yìí ẹ lọ dúró tọ́ lọ́hùn ẹ yé ṣe hátíhátí òsì kí má láyé. Bọ́ ọ bá dúró tọ́ lọ́hùn gbogbo tó ń lé kìwù yóò wọlé wa bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kí ni ń jẹ́ pé kò sówó? Kí ni ń jẹ́ bẹ́ẹ̀ tó ń nífẹ̀ẹ́ ànábì? Ya Rasulallahi ya Gawsa al-wara. Kúnkúnsì téèyàn fi rówó bí ẹ hànà. Àbọ̀rọ̀ nǹkan fi lẹ̀. Ya Rasulallahi ya Gawsa al-wara. Nadratan asba fahali ma tara. Kúnkúnsì. Ọmọ àdìdú. Fàwùsà fún mi. Àṣírí tó dájú bí ẹ̀sán nínú Al-Qur'ani ń bẹ títí ìfàlà ti fi kalẹ̀ fún wa. Fàwùsà fún mi. Sayyidi min ba'dil qawm. Àṣírí lọ kan lẹ̀ fún olówó kan. Ó ṣe pírọ́gàmù kan jòrì abẹ́ka ń lẹ́mí abẹ́ sí mẹ́. Sayyidi min Wọ́n ba'dil fi qawm. àwọn àtọ̀kùrú èèyàn àwọn àgbákò èèyàn nínú àwọn èèyàn mi. Wọ́n ní àwọn tí wọ́n ń sàánú èmi lájọpọ̀ yìí. Kì í ṣe fún wọn náà mi gbáyà lọ. Àwọn tí máa sàánú èmi tí wọ́n máa bọ̀ mí lówó tí
táka tí ó máa mí. tí o ṣe fake life. فامسحوا لي سيدي من بعد الكرب هوى في tàbátì àdá kan bẹ. kò sásìkò. kò sásìkò kò sásìkò. mọ́sà yà á kọ́ mọ́ náà kéwù ni. فامسحوا لي سيدي من بعد الكرب هوى في abiyama kọfẹ kisi ọmọ òwò sojú ẹ lò wíwọ bá nàbì náà mẹ́ta wìtìwìtì kiri. ẹ̀rọ bẹ́ẹ̀ ni ara nà tó bá yìí gan. yóò ní àwọn àníyàn mẹ́mẹ́ kí wọ́n lè sọ fún àfa mi pé ọ̀tẹ́ yìí ṣe sọ̀rọ̀ bọ̀bọ̀ ni o. kúkú sọ̀rọ̀ àwọn àdínú ọba àgbẹ̀dọ̀gbọ̀ ẹ̀ náà ni ẹ̀yà jẹ́ kí okùn wọn bọ́ ọ̀. sẹ́yìn ìgbà òṣùwárò gbọ́dọ̀ ànábì tó gbọ́ bí wọ́n ní ẹni ọba ara òdòrú mọ̀ yìí tí ìgbà rẹ̀ di ìgbà mùsùlùmí òun ní sẹ́yìn náà òṣùwárò gbọ́ ó sì kó owó bàǹtàbàǹtà lápò ó sì fi ra odò náà. sẹ́yìn ní ọdún márùn-ún sáádáàtì ìlú bàbá. ìsúnmọ́nù wa ń lọ gbọ́ fáwọn mùsùlùmí tí wọ́n lọ́wọ́ tí wọ́n máa fi ra omi nínú Mẹ̀dínà bí gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀ máa dunú ẹ̀ máa yọ̀ Ọlọ́run ti ṣàánú àwa mùsùlùmí odò orúmọ yẹn ó ti di odò àwa mùsùlùmí. ìsúnmọ́nù lọ́ra. ọdún márùn-ún sáádáàtì ìlú bàbá. sẹ́yìn ní Usmanu ẹwù àti àyèmọ̀ iye ọdún sẹ́yìn millions years sẹ́yìn tí wọ́n ti ṣe ìtàn wọn lálàkà títí di sílẹ̀ àkàtà. yàrá bẹ́kẹ́rẹ́. wọ́n ní kí wọ́n wá joyè tọ́lọ́hún kó wá gba àwọ́dù tọ́lọ́hún ọwọ́ sákì. yàrá bẹ́kẹ́rẹ́ ń wáyà farúkú yá. àmọ́ ọmọ wọ́n tó ń lọ fún gẹ́fúrẹ́ẹ̀dì. sẹ́yìn ní ọdún márùn-ún sáádáàtì ìlú bàbá. ó náwó fún obìnrin débi pé yóò tún padà sọ fún ọ pé ó tún ṣe dáadáa náà ni ó sì ní ládàá kankan bẹ̀. èló lọ nátọ̀ wá ń rojọ́. ọgbẹ́ ẹ̀yẹ lóye lónìí mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run alájòkó lè yí ẹ̀ná tẹ́ ẹ bá ní àti tẹ́ ẹ ní ẹ gbogbo ẹ̀ ní ẹ̀ná òyìnwó torí ànábì èyíwó ni ó dùn ó fún yín ni ó sì dìtà láyé yóò tún dìtà níjọ́ àkìyàmà. yàrá bẹ́kẹ́rẹ́ ń wáyà farúkú yá. ti yẹ kó yà ní pàtàkì. wọ́n yẹ sí ìsọ̀tẹ̀ ẹ bá rà bàtà sọ̀rọ̀ ká múlíká. ti ká púpọ̀ ẹ lọ fura sí. ẹ lọ tẹ̀lé nínú wa fún àwọn àmì ọ̀tẹ̀ ọ̀tẹ̀ máa tẹ̀lé ni èyí yẹ ọ̀dà ni kí ló wá mi yẹ òní sí. yà bá bẹ̀kẹ́rẹ́ wà yà farúkú yá. ìmọ̀ òun sàbí bọ̀ ọ̀rọ̀ kí ló nà á fọ́ báyìí. sẹ́yìn ní ọdún márùn-ún sáádáàtì ìlú bàbá. bàbá wúlì. sẹ́yìn ní bá a dé ilé bọ́. lónìí kó wọlé ẹ̀mí àwọn ẹni ọlọ́run tá a ti sọ̀kalẹ̀ lónìí dídé sókè fọlọ́run bá a lè ṣe. ìyá àwọn ọkùnrin náà يتفكرون في خلق السماوات ربنا ما خلقت afẹ́kẹ́ bá wa wí dáadáa gbogbo ń tẹ náà lónìí ọlọ́mọba wa dì í kalẹ̀ fún yín àgbẹ̀yẹ ní wọ́n dùn wọ́n dùn kọ́mọ wa jẹ́ balẹ̀ jọ àbúrò fún yín jọ àbíyámà. La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha
ربك رب العزة